èyí náà ọ̀gá ojú kan béèrè fún Jésù péré. Olùkọ́ni dáadáa, kí ni òun yẹn máa gbọ́dọ̀ ṣe á fún máa níyè títí láéláé? Jésù dáhùn á sọ péré kó dé òun pè mí òní dáadáa. Kò sóni dáadáa kan èèyàn Ọlọ́run tẹ́. Ó mọ àwọn òfin: má ṣe panṣágà, má pànìyàn, má jalè, má jẹ́rìí èké, bọ̀wọ̀ fábà àti ìyá rẹ̀. Àmọ́ gajú náà dá Jésù wọn sọ péré gbogbo kíní wọn mo ti ń ṣe wọ́n ti gbọ́dọ̀ mi wá. Ìgbà ọ̀sán ẹ̀rìn Jésù sọ fún péré àmọ́ nǹkan tó kù ẹ kù tàwọn ohun ní rẹ̀ wọn fẹ́sì fún àwọn aláìní owó rẹ̀ ẹ̀rẹ̀ ẹlẹ́ni hùn ní ọ̀ràn fẹ́sì wá máa tọ̀ mí. Ìgbógajú náà gbọ́rọ̀ náà iná rẹ̀ bàjẹ́ gan nítorí péré ó ní ọ̀rọ̀ pípọ̀. Ìgbé Jésù rí péré náà rẹ̀ bàjẹ́. Jésù sọ péré a lè fún àwọn ọlọ́rọ̀ ó ti lè wọ ìjọba Ọlọ́run. A rọra kúmi ọ̀ràn ó ti lè gbóná abẹ́rẹ́ kọjá jù fún ọlọ́rọ̀ lọ ó ti lè wọ ìjọba Ọlọ́run. Àwọn yẹn ń gbọ́rọ̀ náà kígbe á sọ péré ló bọ́ rẹ́rẹ́ ló lè dòní gbàlà. Àmọ́ Jésù dá wọn hùn á sọ péré ìhùn yẹn kò ṣeéṣe fónìyàn tí tèlé fọlọ́run. Pétérù sì sọ fún Jésù péré òun rẹ̀ àwọn fún gbogbo ohun ìyá alẹ́ sílẹ̀ à ń tọ̀ ẹ̀yìn. Àmọ́ Jésù dá wọn hùn á sọ péré àyítọ́ ní sọ fún yín ló bá jí pé òun nìkan bá ṣètò orí ìjọba Ọlọ́run ó bá fún ilé rẹ̀, ìyàwó rẹ̀, àwọn ìgbọ́ntàbúrò rẹ̀ ọkùnrin, àwọn òbí rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ sílẹ̀. Olúwa rẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gbà padà ayé sẹ́yìn á sì máa rí ìyè títí láéláé gbà ayé ń bọ̀.